àwọn tó ń ṣe encroachment pẹ̀lú àtìlẹyìn náà láìpẹ́ jọjọ wọ́n á rí dáadáa, wọ́n á rí pé yes ọ̀nà tó dá lọ́nà peace, wọ́n á rí pé àṣẹ peace náà agbára wà nù ẹ̀, pé agbára tó wà nù peace in fact ó pọ̀ ju violence lọ. sọ́nà ni wọ́n rí the bill kan wọ́n ṣe mo ní Nàìjíríà nìyẹn, Abuja nìyẹn, kò kàn wá láíláí, kò kàn wá. The fact is Yorùbá ó ti di orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Nǹkan kan tí mo fẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá ni pé Yorùbá land, Yorùbá nation, Yorùbá kingdom, Yorùbá country, òun náà ni ó ń jẹ́ Democratic Republic of the Yorùbá. Mo máa mẹ́nu bà nínú àwọn blueprint wa. Àwọn ọmọ Yorùbá blueprint wa náà fúnra ẹ̀ ló kọ́. Mo máa sọ fún yín àìmọye nǹkan tó wà ń bẹ̀ tó yẹ pé kò sí níbikíbi lágbàáyé. Lára àwọn nǹkan tí a máa kọ́kọ́ mójútó pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá tó bá ti pé age 21 ọ̀kànlélógún láti age 21 automatically ó máa di onílẹ̀. IYP ni mo ń sọ o, ìjọba máa fún ẹ nílẹ̀ automatically tó bá ti di age 21. O ò lè ta ilẹ̀ yìí o, kò ṣeé tà láíláí. Pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ìjọba máa ṣe àtìlẹyìn fún ẹ láti kọ́. Torí ìjọba tí D.R.Y Tadélé àti ìjọba tó máa tẹ̀lé Adélé kò ní sí owó ọ̀fẹ́ fún ẹnikẹ́ni, àfi ṣùgbọ́n wà ń bẹ̀ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé yes exemptions ni wọ́n ní owó ọ̀fẹ́ lè wà fún. Kọ́ máa fún wọn ní owó ọ̀fẹ́ kò kí ń jẹ́ kí wọ́n lo ògo wọn, ó máa ń jẹ́ kí a lot kán wà lébà tàbí kán kàn ṣe nǹkan kan ṣá bẹ́ẹ̀ ni pé jẹ́ kí n kàn wáṣẹ́ kékeré kan ṣe, wọn ò ní lo ògo wọn, wọn ò ní jókòó láti rorí pé kí ni Ọlọ́run gbé wá sínú ayé mi tí mo gbé wá sáyé tọ́lọ́run gbé sínú mi wá sáyé. Àwọn èèyàn ò kí ń lè rò dáadáa, wọ́n ń rò. So for that reason kò sí owó ọ̀fẹ́ fún ẹnikẹ́ni ní ìjọba ilẹ̀ Yorùbá. Ó máa ṣiṣẹ́, èmi dẹ̀ ti máa ń pariwo tipẹ́ o, bá máa ṣiṣẹ́ a dẹ̀ máa ràn níjọba bí ẹni tó ń ràn business ni, kò yí padà. Toráwò jẹ gbèsè, torí gbèsè ọ̀nà oko ẹrú mi nìyẹn. A dẹ̀ máa ń sọ dáadáa, a ní kú olóko ẹrú kan ká tún bọ́ sí mi pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run. Oore tó Ọlọ́run ṣe fún wa títí láì ní. Ìjọba máa ran ẹni tó bá ní ilẹ̀ lọ́wọ́ láti kọ́. Details yẹn ẹ máa gbọ́ tó bá yá. Ṣé wàá rí àṣírí kan tó wà ń bẹ̀ ni pé gbogbo àwọn ilẹ̀ everything ó máa wà documented with number and everything. So ètò bá jẹ́ ti ọmọ Yorùbá tẹ́ pé ìjọba ló fún, special tag máa wà lórí ẹ̀ just in case kéèyàn kan wá dé kó wá ṣe inquiry. Tó bá fẹ́ ra nǹkan ní ilẹ̀ Yorùbá, ó fẹ́ ra ilẹ̀, ó fẹ́ ra ilé, easy ló máa jẹ́ fún ẹ. Ó máa access gbogbo information tó wà lórí ilé àti ilẹ̀ yẹn, gbogbo ẹ̀ pátá ó máa fojú ara ẹ rí. So kò ń ṣe wípé o ò mọ̀ àbí pé ilẹ̀ kan ta fẹ́yàn mẹ́fà wọ́n ti gbọ́dọ̀ ta fẹ́yàn méjì, ẹ̀ṣẹ̀ ńlá burúkú ni. Ilẹ̀ tí irú èèyàn bẹ́ẹ̀ yẹn lè ta òun ní ta rẹ̀, because o lè ra lẹ̀ fún rẹ̀, kò sí nǹkan kan tó burú nù ẹ̀, o lè ra lẹ̀ fún rẹ̀ dáadáa, o dẹ̀ lè talẹ̀ ara ẹ tó fowó ara ẹ rà. So mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí mọ àwọn nǹkan kan. Okay, irú ìwọ tó ti mọ̀ sí pé o máa ní ilẹ̀ ọ̀fẹ́, o mọ̀ pé o máa fẹ́ kọ́lé sí, wàá ti bẹ̀rẹ̀ sí ronú iṣẹ́ tó fẹ́ ṣe. O fẹ́ lọ ṣiṣẹ́ fún yàn àbò fẹ́ dá iṣẹ́ lẹ̀. Ẹ̀bùn Ọlọ́run fún ẹ tí ò ń ṣe wípé òun ló ń kọ́pì àbó òun ló ń yọjú sí nǹkan tí ò kàn ẹ́. Torí èèyàn kan ṣe nǹkan kan wọ́n náà fẹ́ ṣe, kí ni tiẹ̀ ń bẹ̀? Èwo ni wọ́n gbé wá sáyé? Kí l'Ọlọ́run gbé sínú ẹ wá sáyé? Kí ni ẹ̀bùn ẹ gangan? Kí ni talent ẹ gangan? Because o bá rí talent ẹ gangan, even ẹlòmíì ti lè ṣe tẹ́lẹ̀, bí wọ́n tún ṣe máa gbé kalẹ̀ ó tún máa yàtọ̀. Again, mo fẹ́ ká tún fọkàn sí pé website wa Ọlọ́run bá wa ṣe, àwọn ọ̀dọ́ wa ṣiṣẹ́ takuntakun, kai, wọ́n wà highly intelligent, highly dedicated and hardworking. Wọ́n ń ṣe iṣẹ́, wọ́n ń ṣiṣẹ́ lé lórí. Ṣé wọ́n pé iṣẹ́ website ó wà continuous, kò dáwọ́ dúró, constantly náà máa ń ṣiṣẹ́ lé lórí. So yẹn ó ń lọ bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láìpẹ́ a máa bẹ̀rẹ̀ sí ní ṣe identification number. Ó fẹ́ jọ bí social security number táwa ń lò ní America, but ó dà ní pé national insurance ọ̀ṣọ́ náà ń lò ní England. Káàkiri bẹ́ẹ̀ ìlú oníkálukú ṣáà ní orúkọ tó ń pè tiwọn.
So ilẹ̀ Yorùbá àwa náà máa tó bẹ̀rẹ̀ identification. Àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe ìyìn, òun ni orúkọ ẹ̀ ìyìn, IYIN ìyìn. Ìyẹn mean indigenous Yorùbá identification number ìyìn. So a máa bẹ̀rẹ̀ sí ṣe registration fún IYP. So àwọn tí ò ń ṣe IYP SIN ní tiwọn, CIN citizen identification number òun ní tiwọn, CIN citizen identification number. So ẹni tí ò bá ń ṣe IYP kó má pèrè la IYP o. So therefore kò ń ṣe pé bóyá tó o bá ń ṣe IYP ò ní rí àǹfààní, ìyàtọ̀ wà ń bẹ̀ ni. Tó o bá ń ṣe IYP má lọ kọjá yẹ o, kó má lọ tán, má kó lọ gbójú síta pé IYP ní àbò fẹ́ ṣe idea Nàìjíríà tẹ̀ ń fọ́jú document tẹ̀ ń fọ́jú oríṣiríṣi ìfọ́jì má wàá lò nílẹ̀ Yorùbá o. Sọ bó ṣe jẹ́ gangan wá wà kankan fún ẹ tó bá ti tẹ̀ lófin, òfin ni o, òfin ọmọ Yorùbá ni o. Àwọn ò copy òfin anybody o, rárá o, láíláí. Ọmọ Yorùbá ló kọ òfin ilẹ̀ Yorùbá based on experiences, based on tradition, culture wa, pẹ̀lú nǹkan tójú ti rí, òun náà fi kọ́. Láìpẹ́ lágbára Ọlọ́run tá a bá ti ṣe celebration jubilation pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, a máa palẹ̀mọ́ sílẹ̀ fún census wa. Ọlọ́run ti ṣe ìyanu system tá a máa lò tó máa yá tó dẹ̀ máa wà accurate pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. So ẹ jẹ́ ká fìyẹn náà sí ọkàn. Immediately tí àwọn adelé tán bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní secretariat, oríṣiríṣi nǹkan ni wọ́n máa ti bẹ̀rẹ̀ sí gbèsè. Kàtẹ́ tó wà now celebration àti jubilation, celebration jubilation. Láti fi yan Ọlọ́run ni o. A máa yan Ọlọ́run débi pé ayé máa gbọ́ ọ̀run máa ṣí sílẹ̀. Kábíyèsí o. Ní gbogbo ìpínlẹ̀ wa ẹ mọ̀ pé biggest stadium wa la máa lò, gbogbo la máa péjú síbẹ̀ la máa fi yan Ọlọ́run. Àní ayé máa gbọ́ ọ̀run máa ṣí sílẹ̀ wípé yes à ń yan Ọlọ́run fògo fọlọ́run ní orí ńlá tó ṣe fún wa yìí, tó dẹ̀ máa bá wa kalẹ̀, tó máa wà pẹ̀lú wa till end of time pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Tóra ní gbàgbé ìpínlẹ̀ wa. Ìpínlẹ̀ wa ni pé à ń sin Ọlọ́run, à ń yan Ọlọ́run fògo fọlọ́run ní gbogbo ìgbà. Àní gbàgbé, a máa padà sí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, a máa padà sí. So ká máa ready. Táwọn adelé bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n máa mójútó ọ̀rọ̀ oúnjẹ, ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe, ọ̀rọ̀ òwò ṣíṣe, ọ̀rọ̀ infrastructure and all those things. Wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ di lórí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń sọ pé a máa sáré, a máa fò. Bó ṣe wà ń sìn ó dà ń pé erégun ò ní ṣe é sá mọ́, ó dà ń pé a máa fò ni. Torí time táwọn tó ń pera wọn ní Goliath Pharaoh tí wọ́n fi ń ṣe encroachment lórí ilẹ̀ wa, tọ́lọ́run dẹ̀ ti gbé wọn kúrò láìpẹ́ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Wọ́n á rí bí peace bọ́lọ́run ṣe máa fi gbé wọn kúrò. Ó kù díẹ̀, Ọlọ́run ti ṣe ìyanu.